Ọlọpaa ya bo àwọn Ajagungbalẹ níjẹ̀bú Òde, wọ́n mú 9 lára wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti sọ ayé alábátá táwọn afurasí ọ̀daràn kan tí wọ́n ń pe ara wọn ní Ajagungbalẹ tí wọ́n sì ń han àwọn olùgbé agbègbè Ìjẹ̀bú Òde léèmọ̀ lórí dúkìá wọn di àbámọ̀ pẹ̀lú báwọn ọlọ́pàá náà ṣe ya bò wọ́n lọ́jọ́ kìíní oṣù kẹjọ ọdún yìí tí wọ́n sì fi páńpẹ́ òfin gbé 9 lára wọn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Ọmọlọ́lá Odùtọ́lá tó fi ìṣẹ̀lẹ̀ yìí tó Aláròyé létí nínú àtẹ̀jáde kan sọ pé wàhálà àwọn jàǹdùkú tí wọ́n ń fòòró ẹ̀mí àwọn aráàlú lágbègbè ọ̀hún ti di lemọ́lemọ́. Èyí ló mú kí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Abiodun Mustapha Alamutu pàṣẹ káwọn ọ̀tẹlẹ̀múyẹ́ bẹ̀rẹ̀ sí fimú fínlẹ̀ nípa àwọn atiláwí náà. Ó lọ́jọ́ kìíní oṣù kẹjọ yìí ni olóbó kan ta àwọn pé àwọn Ajagungbalẹ yìí ti tún gbé wàhálà wọn dé lábúlé Odòségolú lẹ́bàá Ìjẹ̀bú Òde. Kí á sì ní area commander ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá Ìjẹ̀bú Òde ACP Ọmọ́sànyí Adéníyì ti kó àwọn ọmọọṣẹ́ rẹ̀ kan sòdí tí wọ́n sì lọ kojú àwọn afurasí ọ̀daràn ọ̀hún. Wọ́n ká wọn mọ́ gidi, ọwọ́ sì bá 9 lára wọn. Orúkọ àti ọjọ́ orí àwọn tọ́wọ́ bà náà ni Babafẹ́mi Bádéjọ, òun ló dàgbà jù láàrin wọn, ẹni ọdún 69 59 ni. Adémọ́lá Àjàyí, ẹni ọdún 62 58. Núrẹ́nì Ayọ̀délé, ẹni ọdún 51 49. Akeem Rabiu, ẹni ọdún 42 42. Abíọ́dún Adéoyè, ẹni 40 ọdún 40. àti Samuel Àbáyọ̀mí, ẹni ọdún 36 36. Àwọn mẹ́ta tó kù ní Ṣẹ̀san Bádéjọ, ẹni ọdún 35 35. Wàsíù Ọlámìlékan, ẹni ọdún 32 32. àti ẹni tọ́jọ́ orí ẹ̀ kéré jù láàrin wọn Ọlábáyọ̀ Jímọ̀, ẹni ọdún 31 31. Alukoro ní oríṣiríṣi ìwà ọ̀daràn bíi lílọ́nilọ́wọ́gbà, wíwọ orí ilẹ̀ onílẹ̀, fífi ilẹ̀ títà lu jìbìtì àti dídúnkookò mọ́ aráàlú ló kún ọwọ́ àwọn afurasí tọ́wọ́ bà yìí. Bákan náà ni wọ́n tún bá oríṣiríṣi àwọn nǹkan ìjà olóró bíi àdá, àáké, ṣọ́bìrì, oògùn abẹ́nugọ̀ngọ̀ ni wọ́n ká mọ́ wọn lọ́wọ́. Àti egbògi olóró tí wọ́n máa ń fà ságbárí, wọ́n ní igbó ni kinní ọ̀hún jọ. Lákàtà àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́, wọ́n ní gbogbo wọn ni wọ́n ti ń jẹ́wọ́ oríṣiríṣi ìwà láabi tí wọ́n ti hù, tí wọ́n sì ń ran àwọn ọlọ́pàá lọ́wọ́ láti lè rí àwọn yòókù wọn mú. Lẹ́yìn ìwádìí, àwọn afurasí náà yóò fojú balẹ̀ ẹjọ́ gẹ́gẹ́ bí alukoro ọlọ́pàá ṣe wí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.